Africa Content TV. Tí Ọlọ́run fún wa ṣe lónìí àti groove òun láti rí pé ọdún ìyàtọ̀. The president of the governor of Osun State ó hà glamour gan, and our contents lọ́dún lọ́dún yìí ó show wípé ọdún Ọ̀ṣun yìí ó wà unique. And for the first time in history, governor tó máa wá sí ọdún Ọ̀ṣun ó ti mú ìyàwó ẹ̀ wá. Látijọ́ tí àwọn gómìnà ti wá sí ọdún Ọ̀ṣun, gómìnà Oyinlọ́lá ó gbìyànjú gan o, gómìnà Arẹ́gbẹ́ ó gbìyànjú gan o, Oyètọ́lá náà gbìyànjú gan o, ṣùgbọ́n ọwọ́ tí Adeleke fẹ́ gbé yìí ló dàgbò fẹ́ yàtọ̀. Mo rí a lot of improvement. Mo ti kọ́ sínú speech mi, o lè ká o, ṣùgbọ́n àmọ̀ pé ìjọba máa bá mẹ́yìn ẹ o. Adìfẹ́ àlẹ́jọ Ọ̀ṣun State wípé wọ́n ní láti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórí Ọ̀ṣun. Wọ́n bàbá wá rí tó ń ṣe lọ́dún yìí, ó fi hàn wípé cultural enthusiasm òun ni gómìnà tí wọ́n yàn ní Ọ̀ṣun lásìkò yìí. Àtàwọn láti rí tó kì í ṣe gómìnà tí ó wáyé máyà lálẹ́ àná tàwa pẹ̀lú ẹ̀ lọ́fíìsì. À ń bá discuss private issue, àwọn ẹ̀ náà lè discuss inú ọ́fíìsì yẹn. Nínú àwọn èèyàn wá sọ pé àwọn yìí ti sọ fún ní ààrẹ ẹgbà wá bẹ́ bá ṣe wà léde o. À ń ṣe pre-meeting Ọ̀ṣun ni o. Bí Ọ̀ṣun ṣe máa da lọ́la, àwọn ọdẹ́rí yẹn náà ó ṣe máa da òun náà ni wọ́n sọ. Àwọn ajáde tó ní what is humble governor? Ó máa da kẹ́yìn ọmọ àmà súnmọ́ yàn. Ìpẹ́sọ̀ kan fún abẹ́rẹ́ ní pé ìjó nìkan ló ń jó. Ṣùgbọ́n wá ní pé ẹni tẹ́ ẹyàn lọ́sùn yìí ọ̀rọ̀ ẹ̀kọ́ ìjó ó kọjá ìjó àwọn nǹkan tó ti ṣe ní Ọ̀ṣun tó máa wúlò fún wa dáadáa. Ọlọ́run bá dẹ́gẹ̀ẹ́sì, Ọlọ́run lè bá fún ní ọgbọ́n àti òye sí lórí ìjọba ẹ̀. Ó wá pẹ̀lú for the first time in history gbogbo ẹ̀yìn wáyé kún pátá pẹ̀lú gbogbo cabinet, gbogbo commissioner wà bẹ́ẹ̀. Speaker wà bẹ́ẹ̀, State House of Assembly wà bẹ́ẹ̀, gbogbo gómìnà bá lè máa ṣe yẹn. Àti rìn jìnnà lórí ọ̀rọ̀ cultural promotion àti identity wa. So mo wá fi àsìkò yìí àti Christian àti Muslim ẹ̀ máa bá a sùn lè fún ọ. Èmi oṣù olóṣèlú o, ọ̀pọ̀ tẹ́yàn bá ṣe lèmi máa sọ. Tẹ́yàn bá ṣe tó bá kù díẹ̀ káàtó, mo ṣe máa sọ nígbà yìí nìyẹn ní òní ti gbọ́ ọ̀rọ̀ lórí pé tẹ́yàn bá ṣe nǹkan tó bá ṣe nǹkan sí òdà. Ọ̀tọ̀wọ́ tó gbé yìí, mo gbàdúrà wípé àwọn tó yí lọ́kàn padà, wọ́n máa yí lọ́kàn padà, ó lè wúlò fúnlẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ bákan náà mo kí kábíyèsí wa àtàwọn inú ọdún ìyàwó sí last year. Ìjọba last year ìdáwó tension ni last year yẹn, but the kábíyèsí àtàwọn was so free this year. Pẹ̀lú ìdùnnú ló fi sọ̀rọ̀. Ó lè kí gbogbo Òṣogbo pé nǹkan tọ́lọ́run gbé fún wọn kàn lé wọn jẹ́ kí àwọn nǹkan fi ẹ̀sìn yẹpẹrẹ mọ́ wọn lọ́wọ́. Ó lè fẹ́ sọ fún àwọn organizer kó sọ fún àwọn ọmọ tó bá ti ń ṣe ẹgbẹ́kẹ́gbẹ́ tí a bá ti ń ṣe ọdún Ọ̀ṣun kó má wá ta àbùkù díẹ̀ sí ọdún Ọ̀ṣun. By next year bàbá máa wá. I'm add more to security of Ọ̀ṣun. I'm in collaboration with our security agencies so that àwọn ọ̀gá pé deliberately wọ́n fẹ́ infiltrate wa lọ́sùn ká lè bí fún ọkọ̀ tó débẹ̀ yẹn. Because ara iṣẹ́ wa ní ó dàgbé àwọn pé gbogbo èèyàn ti fẹ́ ṣe Ọ̀ṣun àti relax lórí ọ̀rọ̀ security yẹn. Under normal circumstances gbogbo wa ní Yorùbá ó yẹ ká máa dunnú fún fear nípa tí máa lọ báwọn òyìnbó ṣe ń ṣe nìyẹn. Ṣùgbọ́n àwọn míì máa ní ulterior motive fún láti rí crowd láti make sure pé bóyá àwọn ará ìta ló ń lò wọ́n ní o àbí wọ́n ń lo ra wọ́n ní o. Aláti ṣiṣẹ́ lórí ẹ̀ tó bá di ọdún tó ń bọ̀ àdébà kábíyèsí sọ̀rọ̀ kí ọlọ́mọ tí ó bá jẹ́ ọmọ tí ò gbọ́rọ̀ tó fọmọ ẹ̀rọ tó bá di ọdún tó ń bọ̀ orí gbogbo nǹkan tá a bá ní la máa fi make sure wípé àti local tourists o àti international tourists o a fún ọ ní maximum protection
àfẹ́ rí theft nínú ọdún yẹn. Àwa náà lọ fún international festivals. A rí bí àwọn ìlú yẹn ṣe encourage wa láti wá síbẹ̀. Kì í ṣe wípé kí ọba àti ìjòyè àdúgbò ìlú máa ṣe wàhálà lórí ọdún. Ẹni tó bá wo ìgbà tó ti bẹ̀rẹ̀ ọdún Ọ̀ṣun yìí, preparation yẹn wọ́n ti ń ṣe program yẹn for the past 2 months. Kí ọmọ kan tí ò bá lórí kì í kó kàn wá síbẹ̀ ẹgbẹ́ torí pé ó ṣe gbẹ́gbẹ́ kan ó lóun fẹ́ ta epo sí aṣọ àlà. Wọ́n lè lọ sọ́dọ̀ àwọn olóṣèlú ọ̀tẹ̀lẹ̀ yìí yàtọ̀. Iṣẹ́ ayé lélẹ́yìí ẹni tó bá dẹ̀ fìlú ayé ọmọ àfàyè ọ̀nà. So mo fi àsìkò yìí sọ ẹ̀yin mídíà ẹgbẹ́ bó ṣe ń sọ yìí o kí ọmọ tí ò bá gbọ́rọ̀ ọmọ tó bá ń ṣe gbẹ́gbẹ́gbẹ́ tó sọ dídàkudà tó fi ta òkú ẹ̀ kó wọ́n wá ba àṣà àti ṣe tí à ń gbé ga ní ilẹ̀ Yorùbá jẹ́. So mo lè kí ẹ̀yin oníwèé ìròyìn orí pé gbàgbé pé gómìnà wá lọ́dún yìí orí pé kámẹ́rà ń pa kámẹ́rà jẹ́ ní ìbẹ̀rẹ̀ ní èmi. Mo fẹ́ bẹ̀rẹ̀ pé kẹ́rì fọ́ọ̀n sí ẹ̀ with passion because kì í ṣe ti gómìnà àbí Òṣogbo àbí àwa lè ṣe ẹ̀ ń ṣiṣẹ́ fún ara yín. Ìran tó bá ti sọ àṣẹ àti èdè ẹ̀rù tó bá ti sọ ìṣẹ̀dálẹ̀ ẹ̀rù ìran yẹn ti wọnú oko ẹrú. Nǹkan tó jẹ́ kí àwọn Asia wọ́n unique àwọn ọlọ́wọ́ jù lágbàáyé lẹ́yìn. Ẹ bá dárúkọ China ẹ dárúkọ ajé, ẹ bá dárúkọ China ẹ dárúkọ technology, ẹ bá dárúkọ Japan ẹ dárúkọ ajé, ẹ bá dárúkọ Japan ẹ dárúkọ technology, ẹ bá dárúkọ South Korea ẹ dárúkọ ajé, ẹ bá technology ni àwọn lè mention about 15 countries ní Asia. Kí ló fà ní wípé wọ́n fi àṣà àti ìṣẹ̀dálẹ̀ wọn ṣeré, wọ́n jẹ́ kí religion polarize wọn. But in Africa, àti jẹ́ kí religion polarize wọn. Even kì í ṣe kó polarize wọn nìkan, àti wá di fanatic on religion. And that was the basis of being an underdeveloped continent. So iṣẹ́ wà lọ́wọ́ ní ẹ̀yìn oníwèé ìròyìn. Gbogbo ọ̀gá bá sọ ń sìn within 10 minutes ló àbáyé máa mọ̀ agbára tọ́lọ̀ fún yín nìyẹn. Ẹ project nǹkan tẹ́ rí proof àti bàbá rí bẹ̀rẹ̀. Ẹ project with passion so that you can be out of bondage, unnecessary bondage. Unnecessary bondage tó pé àwà tí ò jẹ́ ká ní lọ síwájú. Nígbà tí bondage yìí dẹ̀ ti wá láti 70s sí 80s ìfàsẹ́yìn là ń lọ. Ó bẹ̀rẹ̀ sí ni mo ń ṣe ẹgbẹ́ nígbà tá a máa bẹ̀rẹ̀ orin Christian òun là ń pa àti Muslim. Ó gbọ́dọ̀ la máa kọ́ta bá ń ṣe cultural festival tó wípé wọ́n lè mọ̀ pé we are liberal. Kì í ṣe pé à ń ṣe fanatic lórí traditional religion. Bẹ́ẹ̀ náà ni àdéhùn fanatic lórí promotion of culture. Tí èèyàn bá ti wà liberal, any country tó bá ti turn to religious state can never be developed. Even the Arab country, wọ́n ti hold country wọn beyond religion. Like United Arab Emirates, like ìlú ìtọ́jú ìbáwọ́kọ̀ kan bẹ̀ Qatar. Ẹ bá wo àwọn Bahrain, ó bá àwọn ìlú wọ̀nyẹn wọ́n ti ó kù. Saudi Arabia ti ná almost $250 billion láti fi open tourism space wọn. CNN láti ń gbogbo fact wọ̀nyí. Àwọn tó ní religion yẹn wọ́n ti wò pé láti gba àlejò láti kó àléwọ̀lú wọ́n lè láti wà liberal about religion. But ní Nàìjíríà bí ẹjọ́ yẹn ní nǹkan ṣe wà nígbà ìtiwá máa ń lè nítorí grant nǹkan tó ṣẹlẹ̀ nílọrin ìṣìkan tó bójú mu. Nǹkan tó ń gba ẹ̀jẹ̀ bá ilẹ̀ Yorùbá ní kẹ́kọ̀ọ́ torí religion ó máa sọ pé ìlú Ìlọrin ìlú Islam ni tó wá jẹ́ Mẹ́kà ní àbí Jeddah àbí Saudi Arabia ìlú tó dálẹ̀ tí ò ti ju 16th century mọ̀ bàbá ti dá Islam lẹ̀ ìgbà wo ní Islam gan wọnú ìlú Ìlọrin tó bẹ̀ sí wọn sọ pé ìlú Ìlọrin Islam. Ó lè bá níbẹ̀ tó sọ̀rọ̀ yẹn every scholar ni o professor in University of Ìlọrin. Ó ṣe kàwé tó ṣòwò lọ sí archive University of Ìlọrin àbí archive ó ṣe research nípa bí Ìlọrin ṣe wà pé Ìlọrin ládèrè ló tọ́ ìlú Ìlọrin lóko ládèrè ló bí Pasí ló bí Alágin ló bí Àfọ̀njá ló rẹ̀ ìwọ̀n pa ní 1824 nílùú Ìlọrin tó fi di pé ẹ̀yà tó ń ṣe ẹ̀yà wa wọ́n fi gàbá lọ́wọ́ lórí nílùú Ìlọrin. Àmì ìlú Ìlọrin Christian wà mẹ́ Muslim wà mẹ́ wọ́n ìjẹ̀ṣẹ̀ mọ́ wá ní kí traditional believer ó máa practice religion moderately.
ẹ jẹ́ kí olúkálùkù practice religion moderately, kí olúkálùkù different channel láti fi communicate sí ọlọ́run. Ọlọ́run ló ń pè ní abetí ìlú bí ajere, òun ló dá oríṣiríṣi èdè, òun ló dá oríṣiríṣi ẹ̀sìn, òun ló dá oríṣiríṣi ẹ̀yà. Ṣé wọ́n fẹ́ jà fún ọlọ́run ni? O lè ní ẹ́ tó bá lọ fẹ́ jà fún ọlọ́run. Torí tó bá jà fún ọlọ́run, tó bá rówó, tó fẹ́ lọ kó ìdajì ẹ̀fọ́ ọlọ́run ni. So òun tó bá sọ pé òun jàjẹ̀ ẹ̀sìn, o lè ní olójúkòkòrò àìníṣẹ́ ni. Ẹgbẹ́ ìlú àwọn èèyàn bẹ́yẹ púpọ̀ nu wọn frosta ni wọ́n fi ẹ̀sìn yẹn fraud ni. Tó o bá tẹ̀ wá fraud nínú ìlú gáàdì tó fẹ́ gbà ní Saudi Arabia àti Iran àtàwọn kọ́ńtù yẹn òun náà tó ń pariwo ẹ̀sìn. Kì í ṣe torí pé wọ́n nífẹ̀ẹ́ ẹ̀sìn yẹn dénúdénú nǹkan tó máa jẹ ní kùdẹ́ kọ́kọ́. Tó wọ́n fẹ́ gbogbo Yorùbá ọ̀rọ̀ amákàtà títí ẹ̀sìn ẹ̀ má jò ó ṣẹlẹ̀. Kí olúkálukú ṣe ẹ̀sìn tiẹ̀ láì dìsọ́ọ̀bù olúkálukú. Ègún ni fún ẹlẹ́sìn àbáláyé tó bá lọ sí mọ́ọ̀sì, tó bá lọ dìsọ́ọ̀bù tó bá fi ń kí ìròyìn mọ́ọ̀sì. Ègún ni fún ẹni náà tó bá jẹ ẹlẹ́sìn àbáláyé. Ègún ni fún ẹlẹ́sìn àbáláyé tó lọ sí ṣọ́ọ̀ṣì tó gbé ẹ̀sìn àbáláyé lọ ṣọ́ọ̀ṣì. Ègún ni alálẹ̀ Yorùbá ò lè yọjú sí ẹlẹ́sìn àbáláyé. Bákan náà wà ní ègún ìfẹ́ tó bá sọ pé òun fẹ́ lọ dìsọ́ọ̀bù alábàláyé o, torí àwọn olórí ilẹ̀ kí méjì tó dé. Even Christianity came to Nigeria in 1842. The Shikabe family brought Muslims to Nigeria around 16th century. Àwọn tó dẹ̀ wá ń pariwo yìí gan 1804 ni wọ́n wọ Sokoto from 1804. Wọ́n gbọ́dọ̀ lọ́rin ní 1818. Wọ́n dẹ̀ pa bàbá wa ní 1824. Ẹbí pa bàbá wa àbínú ẹbí lọ́ba àbínú tẹ̀síwájú kí àwọn ọmọ orílẹ̀ wọ́n má ṣe sàbáláyé wọn. Bí ọba yóò bá bínú, ọba ọ̀rọ̀ bínú tó mo bẹ ẹ̀yin oríwé ìròyìn iṣẹ́ wà ló gbọ́wọ́ yín láti ṣe lórí ọ̀rọ̀ yìí. Ìmáàbà ẹ̀ lásìkò púpọ̀ torí Ọ̀ṣun fún wa lọ́wọ́ díẹ̀ lé lọ́gbìn ó kún wa lé. Tẹ́lẹ̀ bàbá ti ń kọrin ṣẹlẹ̀ ló àgbo àgbàrá ẹ̀ ti rí pé abẹ́fọ̀rọ̀ òjò àti bẹ̀rẹ̀. Ìwọ dọ̀ra fún díẹ̀ ló fún wa sígbà ní pé ẹ máa palẹ̀ máa rí ẹ máa lọ sẹ́kọ̀ọ́ nítorí àbúlẹ̀ o. So ẹ jẹ́ ká lo wọ̀nba sí ìlú mọ̀lẹ́bí fún wa lé láti fi bọ́ra sọ̀rọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún ẹ̀yin oníwèé ìròyìn. Ẹ jẹ́ ń ká àdàkọ́ mi ní èdè Gẹ̀ẹ́sì.